tí wọ́n gbà ìyàwó ara wọn tó le jù nìyẹn pé bóyá gbà ìyàwó kan tí mo fẹ́ rí obìnrin pọ̀ ju kẹ́nìkan máa lẹ́nìkan gbà ìyàwó òun kí ló fẹ́ fà wá já wọn pe Pasuma lélẹ́rẹ́ kí wọ́n á ní wọ́n dáwọ́ padà Saheed náà wá lọ pè àbí. bẹ́ẹ̀ni. Paso rèé o Òṣùpá tí ń jẹ́ Saheed P mo gbé dání yìí o ìjà tán ló ṣẹlẹ̀ níjọ́ kínní àná lórí àwọn méjèèjì ẹ wá gbọ́ wìrìwìrì o. Wàsíù Àyìndé náà K1 the ultimate àjọṣe ìyàwó aláàjì ni lábẹ́òkúta oorun la lọ sùn nígbà tí bá a di bí aago 5:30 láàárọ̀ ìbọn náà fi jí wa ọlọ́pàá bíi méjì ló kó mọ́ stand up come on you thief yóò kíní kan wa ni olórí yìí dà mánéjà mi ní ọ̀gá wa nìyẹn. ṣerú eléyìí dáa ẹ bá mi wo fídíò yìí kẹ́ ẹ wo tó ṣẹlẹ̀ sí tó. ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbáńlá ayé orúkọ mi ò yí padà Rémi Adébáyọ̀ Shitabe tọ́pọ̀lọpọ̀ mi máa ń pè ní Rẹ̀mí Shitabe náà ni Rémi Adébáyọ̀ Shitabe àwọn míì máa ń pè mí ní ọmọ Èkó pàtàkì ìyẹn làwọn olólùfẹ́ mi lórí rédíò. bàbá nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ eré orí ìtàgé ẹ tó bí ọmọ ọdún mélòó nígbà yẹn. mo kéré nígbà tí mo bẹ̀rẹ̀ torí wípé nígbà tí máa bẹ̀rẹ̀ eré ìtàgé kì í ṣe pé mo mẹ́ran eré orí ìtàgé tẹ́lẹ̀ wọn ò dẹ̀ ń ṣe inú ran mi. ṣùgbọ́n iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti máa ń ṣe entertainment lọ́dọọdún tá a bá fẹ́ jáde. ibẹ̀ ni mo ti ṣe dáadáa nínú eré kan tí a ṣe eré inú Bible la ṣe ń gbà náà. pàtí mo ṣe dáadáa táwọn èèyàn ń gbé mi jó gbé mi sókè ọmọ dáadáa ọmọ ìṣe dáadáa o èmi náà ṣe bẹ̀rẹ̀ sí ní interest nítorí wípé bàbá mi ti máa ń lọ mú mi wo àwọn eré àwọn aláwàdà ńgbà yẹn àwọn bàbá wa Ògúndé Dúrádépọ̀ nǹkan mo ti máa ń lọ wò wọ́n ní hall èmi náà ti ní interest so bí nǹkan yẹn ṣe wọ̀ mí lẹ́jẹ̀ nìyẹn tí mo ní èmi náà máa ṣe tíátà o ìgbà tí mo wá dé secondary school mo wá join Dramatic Society a ṣe yẹn sáà tá a máa ń ṣeré inú ìwé gbé káàkiri àwọn schools kó tó di wípé mo wá join Deji Bankole Theatre Group Addis Ababa ọkọ Emily Oníkaba ìgbà yẹn ni bàbá ṣàlàyé àṣẹ fún gbogbo wọn àwọn bíi Addis Ababa Okondo Yasala wọ́n pọ̀ bẹ́ẹ̀ tán yaṣẹ fún ṣùgbọ́n àwa fọ̀ láti bá Àdìsá lọ torí àjọ gbé freedom Àdìsá káàkiri gbogbo Nàìjíríà àti àwọn Kútọ́nù Ghana nǹkankan nígbà yẹn ní 78-79 kémi tó wá padà tí mo wá dá group tèmi sílẹ̀ tó ń pè ní Remi Toffee Theatre and Magical Group ní 1980 February. ẹ ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tí ẹ wá dá gúrùpù yín sílẹ̀ tẹ́yìn náà ní àwọn èèyàn tí ẹ̀ ń kọ́ ní eré orí ìtàgé bàbá báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ bíbẹ̀rẹ̀ tí à ń sọ yìí torí pé kó tó dín pé ẹ̀yin náà dá eré orí ìtàgé tẹ́ dá àwọn gúrùpù yín sílẹ̀ ẹ ti lọ wà lábẹ́ àwọn ènìyàn kan tẹ́lẹ̀ tó yẹ pé ẹ ti rí bí wọ́n ṣe ń ṣe kí ni nǹkan tó inspire yín tó yẹ pé ẹ rí àwọn iṣẹ́ míì ẹ ṣe tó wá jẹ́ eré orí ìtàgé gangan. nítorí pé nígbà yẹn mo ti máa ń wo àwọn films American film Chinese film India film tèmi náà ti ní lọ́kàn wípé èmi náà máa wà nínú sinimá báyìí tó máa wò mí abádébi tó jẹ́ pé a máa ń ta aṣọ white tá a máa tanná sẹ́yìn ẹ̀ nígbà tá a ṣì kéré tá a máa jà bára wa jà lẹ́yìn táwọn ọmọ kéékèèké ẹgbẹ́ wa máa wà níwájú tó máa wò òjijì wa náà ń wò ńgbà náà o ṣùgbọ́n a ti fi ń gba kọ́bọ̀kọ́bọ̀ lọ́rọ̀ ara wa ńgbà yẹn interest yẹn ti wà ìgbà tí mo wá dé school tí ó wá di pé wọ́n tún wá fi mí sínú entertainment kìíní yẹn gbèrú sí lọ́kàn mi títí mo fi wọ secondary school tá a wá tún di pé a darapọ̀ mọ́ Dramatic Society tó wá jẹ́ pé àti láwọn tó wá ń kọ́ wa gẹ́gẹ́ bí olùkọ́ àwọn social master wa ń gbà yẹn wọ́n máa mérè inú ìwé wọ́n á mérè inú Bible a máa rí àzẹ̀ táwọn máa gbé káàkiri àwọn iléèwé kéréje so interest yẹn ti wà ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó wá yá tí mo ti darapọ̀ mọ́
àwọn professionals bẹ́ẹ̀ni. nígbà yẹn àwa ń ṣe lábẹ́ ilé ni ṣùgbọ́n nígbà tí mo darapọ̀ mọ́ Dèjì Bánkọ́lé tíátà àwọn gbé wa lọ fáà tó jẹ́ pé àwọn mú bí iṣẹ́ ni àwọn òmìnirè ẹ máa wọṣẹ́ láàárọ̀ ẹ máa close lálẹ́ ni a máa ṣe rehearsal a dẹ̀ máa gbére lọ́tọ̀ a lè lọ́tọ̀ oṣù kan oṣù méjì lẹ́yìn tí mo kú lẹ́yìn Dèjì Bánkọ́lé tíátà ìyẹn Addis Ababa mo meet brother mi kan táwọn náà ń ṣe tíátà S. Abolade Oyeyemi the black cultural revivalist mo tẹ̀lé àwọn náà sáà mo tẹ̀lé wọn sáà kó tó di pé mo padà lẹ́yìn wọn tí mo á dá tèmi náà sílẹ̀ ìgbà tí mo dẹ̀dẹ́gbẹ́ mi ilé yẹn mo ní opportunity láti pàdé ọ̀rẹ́ mi kan ọ̀gá mi náà ni màá pè tó jẹ́ ọmọ Kọ́lá Ògúnmọ́lá tó jẹ́ ẹ̀gbọ́n fún Péjú Ògúnmọ́lá tó jẹ́ ẹ̀gbọ́n fún Yọ̀mí Ògúnmọ́lá wọ́n jẹ́ social master ní school kan ní ìlú Ondo tó ń pè ní Jubilee Community Grammar School torí pé mi jó ní tíátà táwọn ọjọ́ mọ ní tíátà tó dẹ̀ jẹ́ social master gbogbo nǹkan náà fi dúró tì mí gbogbo nǹkan náà fi ràn mí lọ́wọ́ pé ẹ̀yin náà ń ṣe tíátà ok àwọn náà kọ́kọ́ kó àwọn obìnrin fún mi ní gbogbo Ondo state ńgbà yẹn èmi ni mo ní àwọn ọmọ tó dáa jù lóbìnrin torí pé kò sọ ọmọbìnrin tó fẹ́ ṣe tíátà ìsídà kẹfẹ́ wọn tẹ́ bá fẹ́ wọn làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wa ṣe níyàwó tó pọ̀ obìnrin tó bá lọ ṣe tíátà ńgbà yẹn wá ní aláṣẹwó ni ṣe tíátà wa jẹ́ iṣẹ́ aṣẹ́wó náà máa ń pè ńgbà náà làwọn ọ̀gá yẹn ti máa tó bá ti wá lóbìnrin wọn afẹ́ tó bá ti fẹ́ ó ti di ìyàwó wọn máa jọ máa ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n mi ò lẹ́mìí pé mo fẹ́ fẹ́ yàwó tó pọ̀ mo wá ní ọ̀rẹ́ tó jẹ́ social master ní school tó dẹ̀ jẹ́ pé obìnrin pọ̀ ní school yẹn tó dẹ̀ ní dramatic group táwọn náà ń fẹ́ láti máa ṣe professional theatre yàtọ̀ sí theatre no school so wọ́n láti fún mi ní obìnrin 6 nígbà tí mo máa ṣe launching àjọ ṣe rehearsal títí àwọn náà wá ń wo launching wọ́n wá ń wo rehearsal wa ìtàn bá lè correct bẹ́ẹ̀ wọ́n correct kó tó ti pa ṣe launching gbàtà wá ṣe launching yẹn wọ́n wo eré tá a ṣe eré wo la ṣe ń gbà yẹn o mi màá rántí right title ẹ̀ àṣà ṣeré yẹn tó dé gbogbo olùwà wò wá pé àwọn lọ́ba oríṣiríṣi àwọn èèyàn wọ́n wá wọ́n launch group yẹn bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó wá di páànù náà bẹ̀rẹ̀ sí tọ̀ káàkiri àtọ̀ látòǹdó dé Kwara à ń tọ̀ látòǹdó wá sóyè Ọ̀yọ́ state gbogbo àwọn ibi tí hall wà téèyàn ti lè ṣe stage performance gbogbo bẹ̀ la máa ń lọ ń gbà yẹn títí kó tó wá di pé a graduate sí home video home video yẹn ló wá gbé mi padà sílùú bàbá mi lẹ́kọ̀ọ́ nígbà tí mo pàdé ọ̀rẹ́ mi Àlàdé Àrómirẹ́ kọ́lọ́n bá mi fọ̀rùnkẹ́ kó foríjì àmín àṣẹ Ọlọ́run torí òun ló kọ́kọ́ ṣe fídíò àkọ́kọ́ nínú Nàìjíríà celluloid reversal àwọn bàbá wa máa ń ṣe millions of naira fi ń ṣe ṣùgbọ́n òun ṣe home video yẹn pẹ̀lú owó kékeré àjọṣe ní ẹkùn fídíò àkọ́kọ́ pàtó dẹ̀ jáde tá a rí pé nígbà tá a wá ti ṣe ẹkùn yẹn tá a rí pé ẹkùn yẹn ló clear báyìí torí gbogbo wa ò rí irú engine yẹn rí àmọ́ bí tó ti gbé wá wọ́n máa ń pe machine yẹn ní videoscope ó tóbi gbangba tá bá ti connect kẹsẹ̀tì mọ́ ìyẹn àwọn fídíò gbà yẹn tá bá ti ju kẹsẹ̀tì sí ó máa ṣó lára ògiri so tá gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wàá gbà pé home video lèmi náà fi wá ṣe first home video tèmi ní 1990 or 91 ayé obìnrin mo ṣe ayé obìnrin lẹ́yìn ayé obìnrin mo wá ṣe kọ́ràn di kìlà ló gbórúkọ yẹn jáde kó tó di pa ṣe Báyọ̀ ọmọ ìyá jẹ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣe wọ́n ṣe gbà nìyẹn Rẹ́mi Ṣítàbé Rẹ́mi Tọ́fì bí mo ṣe padà sékòó pátápátá finally táwa fèsì iṣẹ́ home video nìyẹn. ẹ ṣeun gan sa bàbá kó tó dé pé a bẹ̀rẹ̀ sí sọ àwọn ìdojúkọ tí ẹ bá pàdé nínú home video tí ẹ ṣe yẹn bàbá nígbà tí ẹ ń ṣe stage performance tẹ́ ń gbé eré káàkiri ìdojúkọ má lè gbàgbé ògùngùn lẹ bá pàdé nínú bẹ̀ tó tiẹ̀ yẹ pé nígbà yẹn tó bá ń ṣe ìfẹ́ tí ẹ ní fún iṣẹ́ orí ìtàgé
ẹ fẹ́ lè quit ní pé mi rò bí a máa continue mọ́ ǹjẹ́ ṣì rántí ìkànnú ẹ̀ sà. Kò sí iṣẹ́ tí ò ní àdojúkọ. Ìdojúkọ máa ń pọ̀ nídìí iṣẹ́ tí ò bá ládojúkọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ bẹ́ẹ̀ kì í pẹ́ súyàn. Àdojúkọ dàbí ìdánilẹ́kọ̀ọ́ tó máa jẹ́ kó tún lè move forward. Àdojúkọ tó pọ̀ lọ́tùn lósì àdojúkọ pọ̀ lọ́tùn lósì ṣùgbọ́n Ọlọ́run ó gbé wa borí ẹ̀. Ìborí yẹn gangan ni àdúrà tá à ń gbà òun dẹ̀ ni ìdúpẹ́ wa fún Ọlọ́run. Màá sọ ẹyọ kan, mo ti sọ náà lórí tẹlifíṣàn kan rí, ẹyọ kan ni màá sọ. A lọ ṣeré ìlú kan tí mi mọ̀ pé DPO ìlú yẹn ó wá wo eré wa lálẹ́. Ìlú yẹn ò ṣàbúlé náà o, àwọn Èkìtì Ìgbàrà, bóyá Ìgbàrà òkè Ìgbàrà odò ìkànnù méjèèjì. Police station wọn ò jìnnà sí hall. Tá bá dẹ̀ ṣeré ibi tá bá ti ṣeré la máa sùn. Ẹ̀dà iná wà ńbẹ̀, kò sí iná ńbẹ̀ torí pé curtain la máa ń ta. Ṣùgbọ́n èmi mo láfínjú láti ilẹ̀, mi ò ń ta curtain, set ni mo máa ń lò. Àwọn tó bá ń wo eré mi ń gbà yẹn á mọ nǹkan tí mò ń sọ yìí. Màá tún fi proud pé ní gbogbo Ondo state àwa mẹ́ta là ń lo set. Curtain lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń lò. Ọ̀gá Jimaliu kọ́lọ́n bá mi fọ̀rùn kẹ́ wọn. Ọ̀gá wa Wọlé Ògúndépẹ̀ kọ́lọ́n fọ̀rùn kẹ́ àwọn náà. Àti èmi set la máa ń lò. A máa ń kọ́lé lórí stage ni à ń fi curtain. Ọ̀pọ̀lọpọ̀ ní tíátà wọn bá ti ta curtain wọn àtọ̀nà wọn á ṣe tíátà wọn. Ṣùgbọ́n àwa máa ń kọ́lé, a máa ń kó pákó kiri ni. Tá bá fẹ́ ṣeré àti dé látàárọ̀, à kọ́ ilé lórí stage, à kọ́ àtò set, television, fridge gbogbo ẹ̀, à kọ́ bí yàrá bí sitting room. So nǹkan yẹn fún mi láǹfààní tó ń jẹ́ kí n tà dáadáa lásìkò ìgbà tá à ń ṣe eré orí ìtàgé káàkiri. Kò dẹ̀ sílùú tí mo wọ̀ tí táwọn èèyàn ò ní wò wá. Àṣírí tọ́jọ́ náà bí aago kan àbáago 12. Tá bá dẹ̀ ti ṣe tán bẹ́ẹ̀ a máa sùn. Oorun la lọ sùn. Nígbà tí bá di bí aago 5:30 láàárọ̀, ìbọn náà fi jí wa. Ọlọ́pàá bíi 2 ló kó mọ́. Stand up, come on, you thief, you kíni kan. Àwa ni olórí yìí dà. Mánéjà mi ní ọ̀gá wa nìyẹn. Ọjà mẹ́mi. Ó dà pọ̀ mọ́ mánéjà mi náà. Wọ́n bá kó wa lọ, wọ́n fi wá sẹ́yìn káńtà. So nígbà tó ga wọn máa dé, tí DPO máa dé láàárọ̀, àṣàgbọ̀ ṣán. Báwọn ọlọ́pàá ṣe máa ń ṣe. Àṣàjọkú sẹ́yìn káńtà fẹ́. Àlẹ́ nìkan, àmẹ́ńtà lè pè, kò sí fóònù, kò sí nǹkan kan. Bí ọ̀gá wọn ṣe wọlé tán ṣá salute fún ìbú ẹ̀ tó wọnú lé lọ́wọ́ ẹ̀. Ó kàn pọ̀ ga ọlọ́pàá kan wọlé ni. Ó bá ní àwọn wo làwọn tó wà bẹ́ẹ̀. Wọ́n ní àwọn amúrọ̀bà tó jalè lóru mọ́jú ní àdúgbò wa ń bí nìyẹn. Wọ́n náà fọ́lé kan sọ wọn láti lọ kó wọn. Ọ̀gá yẹn ò tí ì sọ̀rọ̀, wá ní kán lọ pè wá wá. A pè wá síwájú ẹ̀. Mo dẹ̀ lérè kan tí máa ń ṣe ń gbà yẹn. Bóyá ayé obìnrin àbí apẹ̀rẹ̀ ayé. Orin kan wà tá a máa ń kọ ńgbà yẹn. Wọ́n á kọ owó yálé mi, olówó orí mi. Ìyàwó kan àtọkọ wọn fẹ́ depart. Wọ́n á wá kọrin yẹn. Ìyàwó yẹn máa kọrin yẹn. Bóyé bá ṣe kinní kan, bàbá tún ríra. Ìwọ náà ni màá tún nífẹ̀ẹ́. Orin yẹn mi ò lè rántí dáadáa. Ní bá ṣe wọnú lé sọ́dọ̀ ọ̀gá yẹn báyìí, ọ̀gá yẹn kàn kí orin yẹn mọ́lẹ̀ ni. Owó yálé mi. Torí tá bá ń kọrin yẹn nínú hall, gbogbo hall máa ń sunkún ni. So bá ṣe wọnú lé ọ̀dọ̀ ọ̀gá yẹn kàn kọrin yẹn ni. Èmi ò mọ anything. Ó kàn kọjú sọ́gà ọlọ́pàá yẹn ni. Ó ní báwo lẹ ṣe máa ń ṣiṣẹ́ yín báyìí? Pé àwọn tó bá yẹ kẹ́ ẹ mú ẹ̀ ní mú wọn. Àwọn tí ò yẹ kẹ́ ẹ mú lẹ máa lé káàkiri. Ṣé ẹ mọ̀ pé àwọn eléyìí ló wá ṣeré nínú hall ń bẹ̀ yẹn lálẹ́ àná ni? Bàbá ní inú hall náà láti lọ kó wọn láàárọ̀ yìí. Ẹ jẹ́ wá àwọn olè tó bá jalè kẹ́ ẹ wá wọn lọ. Ọ̀gá yẹn ṣe kí wa ni pé ẹ wo ẹ má bínú. Ẹ máa lọ tí a dẹ̀ ní iṣẹ́ ní bóyá ìkọgùsì àbí kinní kan
lọ́nlọ́nà yẹn a máa ń to àwọn eré yẹn ni tẹ́ bá ṣèlú kan lénìí ẹ move ẹ tún ṣèlú kejì wọ́n ní máa lọ́n tí ó jàre àdúpẹ́ lọ́wọ́ wọn a kó gbogbo ẹrù wa lẹ́sẹ̀kẹsẹ̀ àti ń kẹ́rù wa àti gbé mọ́tò àti fèsì ìlú mi mo já padà wá mo wá kí ọ̀gá yẹn tó jẹ́ ìdojúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi àwọn obìnrin tó wà lọ́dọ̀ mi ti ń sunkún pé àwọn òṣìṣẹ́ ìmọ̀ àwọn òṣìṣẹ́ tíátà mọ̀ torí kò sí pé afẹ́sùn tẹ̀ ibi tá a bá ti ṣe kó má ju kóńkó ló báyìí lọ táwọn èèyàn bá ti fi wò wá tán bá ti lọ ibẹ̀ la máa sùn so jẹ́ àwọn àdojúkọ ọgbà náà ṣùgbọ́n ìdùnnú ni fún wa torí pé nǹkan tá a fẹ́ là ń ṣe a dẹ̀ ń pawó pẹ̀lú one naira tuntun náírà tó fi ń wù wá gbà náà owó ni à ń pawó so nǹkan ìdùnnú ni fún wa ó jẹ́ àwọn nǹkan ìdojúkọ tí èèyàn lè wò pé ó lè múyàn sá padà torí mo rántí ọdún kan tí bàbá mi ní iṣẹ́ tíátà tẹ́ ń ṣe eégún orí ọkọ̀ torí orí mọ́tò la máa ń jókòó sí a máa jókòó lórí mọ́tò a máa mú microphone lálẹ́ òní ẹ pàdé wa ní town hall ẹ pàdé wa ní kíníkan hall so wọ́n ti lọ sọ fún bàbá mi wá eré orí ọkọ̀ tẹ́ ń bá káàkiri iléèwé ni mo rán ẹ o mi ní kó lọ máa ṣe eégún orí ọkọ̀ eégún orí mọ́tò you get so ara wọn ìdojúkọ tó pọ̀ ṣùgbọ́n Ọlọ́run mú wa borí àdúpẹ́ fọ́lọ́run yáà bẹ́ẹ̀ mi ṣe padà sékòó nìyẹn ṣùgbọ́n wọ́n ti rèé tèmi ò mọ̀ whatever téèyàn bá ń ṣe kó máa ṣe dáadáa you get me gbogbo bí mo ṣe ń ṣe nínú ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ń rí àwọn ẹgbẹ́ ń wù that is how I became the governor àwọn òṣèré lẹ́kọ̀ọ́ ní 2001 nígbà tó sọ pé mi ló kàn èmi náà fẹ́ lò èmi náà máa mú nǹkan kan ó bèmí náà láàbò torí mo ọpọlọ wo ni mo ní àwọn èèyàn wà agbára wo ni mo ní àdúrà wo ni mo mọ̀ gbà but I became the governor which tí mo dẹ̀ ṣe dáadáa lórí ẹgbẹ́ yẹn láti ìgbà tí mo ti ṣe governor yẹn kò tí ì sí governor tó sì bá kò tí ì sẹ́ni tó sì bá gbogbo lé dá àwọn kan tí mo ṣe till date somebody came here to this morning and was discussing governor kíní kan they came to meet me kí wàá jóye mo ní mo ti dàgbà mi ní láti jóye kankan nínú ẹgbẹ́ mọ̀ ẹ̀yin ẹ lọ máa jẹ́ káwa máa advice yín you get me ẹ̀yin ẹ lọ máa jẹ́ káwa máa advice yín mo bí ìgbà tán tí èèyàn náà ní 2022 wọ́n ní gbogbo nǹkan tẹ́ ṣe yẹn ó yẹ ṣì tún lè ṣe bẹ́tà ẹ wá ṣe mo tún sọ pé okay I want to be the governor again ní 2022 abẹ̀rẹ̀ campaign abẹ̀rẹ̀ polówó abẹ̀rẹ̀ gbá abẹ̀rẹ̀ awó ṣé ẹ mọ̀ pé 2022 yẹn ni mo fall sick 2022 after all said and done mo sick tí mi rírú ẹ̀ rí tí mo ní accident ní ẹ̀ẹ̀mẹ́ta within 1 week with my jeep tó jẹ́ pé mi mọ̀ pé ọwọ́ kan ẹsẹ̀ kan báyìí ti paralyze mo dẹ̀ rìn but ṣé ni mo ń fi ẹ̀gbẹ́ yẹn mo fi ń gbá àwọn mọ́tò lójú títì mo kọ́kọ́ gba ẹnì kíní asọ̀kalẹ̀ bàbá ẹ̀yìn ni kí ló ń ṣẹlẹ̀ kí ló happen ìgbà wo bá a ṣàsùn ẹ̀yìn ni ókè ẹ máa lọ then second time òyìnbó ni mo kọ lò tí mo kọ̀ kúrò nílé mi because the hand is not working tí mo dẹ̀ kúrò nílé mi tí mo dẹ̀ ń drive mo fi pé mo ń yí mi ò yí anything òyìnbó ni mo kọ lò but òyìnbó yẹn wise gan ní Ọ̀rẹ́gùn òyìnbó yẹn wise gan ó kọ̀ jáde oh you are okay nobody wound kìnìkan nobody mo dẹ̀ káwọn yẹn sínú mọ́tò ó kàn ní kàn tí mọ́tò yẹn wọnú ọgbà kan ní ìmọ̀ pé ilé ẹ̀ ni ọ̀nà pé tó yẹ fẹ́ kọ́ ọkọ̀ gbé mọ́tò yẹn wọnú ilé òyìnbó yẹn ni àwọn bá gbé cab bá ní tó bá dọ́là máa wá ó bá ní no problem àgbà nọ́mbà ara wa ṣé àwọn pé ńgbà tí mo délé òyìnbó yẹn kan pé mi ní you okay ní I'm okay sir thank you very much God bless you bàbá ní mọ́tò òun ní kinní kan lẹ́gbẹ̀ẹ́ kan how are we going to do it mo ní ó ní dent anyway tá a bá débẹ̀ yẹn náà làwọn máa wò a lè débẹ̀ ọjọ́ kejì òyìnbó was telling me pé ká pé ẹni tó máa ṣe mọ́tò tó máa kún
wọ́n gbọ́dọ̀ kún gbogbo sáìdì yẹn délẹ̀ náà. Ẹjọ́ bó la wà yìí, wọ́n ní ilé òyìnbó yẹn ni ilé làgbọ́n tó wọ̀ yìí wẹ́ èlò ni iye báyìí ẹ pè wọ́n pè wọ́n sọ̀rọ̀ mo dẹ̀ transfer owó yẹn sí wọn mo gbé wọn tó tèmi lọ mo lọ ṣe ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ ń wò pé there is problem pé mo kọlu mọ́tò kìíní mo kọlu mọ́tò kejì ẹlẹ́ẹ̀kẹta tírélà ni mo face bọ̀ Ọlọ́run ò pa mí ẹlẹ́ẹ̀kẹta tírélà ni mo face bí mo ṣe ń lọ pé èmi ń lọ kéèyàn fẹ́ yí kọ́nà báyìí kí tírélà náà fẹ́ yí kọ́nà tírélà ń bọ̀ báyìí èmi ń lọ báyìí mo ń wa bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni nígbà tá a ṣe mọ́tò tán tí mi àti mechanic lọ gbé tí mo fẹ́ máa bọ̀ nílé mo wá pé ọmọ yẹn pé bọ̀bọ́ yẹn mo ti jálẹ̀ ó fẹ́ máa lọ lé wọn mo mà tó l'accident bàbá mo lẹ̀ wá dúró síbẹ̀ ọmọ yẹn wá bá mi ẹ̀ l'accident kẹ́kẹ́ ló ṣẹlẹ̀ báwo lè ṣe mo ní tírélà lọ tí ẹni mi náà dẹ̀ lọ mi mọ́ bó yẹ kọlu mo wá sọ̀kalẹ̀ nínú mọ́tò yẹn mi wá wọ bàtà ẹsẹ̀ kan àwọn yẹn wá ní bàbá yẹn wọ bàtà mo ní mi ṣe ní wọ bàtà kí ló dé ó ní ẹ̀ wọ bàtà mo wá wò pé mo fi bàtà ẹsẹ̀ kan lẹ́nu mọ́tò mo fẹsẹ̀ rìn mo dẹ̀ máa ń gbọ́ tó máa ń polówó ẹ̀ lórí rédíò everywhere pé ẹlòmíà á máa fẹsẹ̀ rìn kò ní mọ̀ pé bàtà ti bọ́ lẹ́sẹ̀ ń kí ni ẹ̀kọ́ click sí mi lórí mo ní there is problem mo ní kọ́mọ yẹn máa gbé mi lọ hospital bọ́mọ yẹn ṣe gbé mi lọ hospital nìyẹn wọ́n ṣe gbogbo whatever tó ń lè ṣe doctor yẹn àdéhùn tó bá ní sign of stroke ni bú sẹ́kùn ni pé kí ni mo fà kí ló fà á all right thank God wọ́n gbé mi káàkiri mo borí ẹ̀ I thank God I give glory to Almighty Allah káàkiri àwọn èèyàn dìde sí mi people mo láwọn èèyàn wọ́n dìde family friends níbí lamẹ́ríkà káàkiri àwọn èèyàn dìde pé ààrẹ mi ṣe tàbí irọ́ today I'm giving thanks and glory to Almighty God so ìyẹn jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ọ̀bànújẹ́ but nǹkan ìdùnnú ló tún jẹ́ fún mi torí when they talk to you tó máa sọ pé ẹlòmíì tiẹ̀ ò tó yìí ó ti bá lọ bẹ́ẹ̀ni kó ṣe àìtẹ́mi fúnra mi rí nínú hospital tí mo wà bọ́lá tó gbé dé pápápá tó gbé dé ó ní stroke ní ẹnu ti wọ́ ó ti wọ́ sẹ́gbẹ́ kan ẹlòmíì wọ́n gbé dé under 30 minutes 1 hour ó ti gbàbẹ̀ lọ so mo ń fi ògo fún Ọlọ́run pé èmi náà rèé mo ṣì wà ajá ẹ̀ tá a sì tún gbé àwọn kan mèremère ṣe adúpẹ́ fọlọ́. ẹ ṣeun gan sir ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa nípa àyà ara yín ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó tó bí ọdún mélòó tí ẹ fi ṣàìsàn. 22, 23 I wasn't myself 22, 23 I wasn't my 24 wọ́n á bẹ̀rẹ̀ sí wà òkè díẹ̀díẹ̀ so ọdún méjì yẹn 2023 tough year ni for me Wow. and no set me aside in production because àwọn èèyàn wa rèé ìwọ tó bá rí tó ń ṣe dáadáa náà máa lò síṣẹ́ bẹ́ẹ̀ni if tó bá ti níṣòro o ti go behind nìyẹn nobody looks for you because o ti di personal thing lẹ́sẹ̀ máa rí bóyá àwọn kan ń jà àwọn kan bára wọn fa wàhálà ẹni wọn lẹ́gbẹ́ ni wọn lè bá wọn fa kinní kan ni professional job ní iṣẹ́ wa professional ẹgbẹ́ ni wọn ò ní bẹ́ẹ̀ dá sí nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílé ẹ̀ so that's it but I give thanks to Almighty God. ẹ ṣeun gan sir bàbá ṣé lẹ́yìn ìgbà tí ẹ ní accident òun ni àìsàn yẹn bẹ̀rẹ̀ ni àbí before. bí mo ṣe lọ sí hospital náà ni from there. ni àìsàn yẹn bẹ̀rẹ̀. Yes it is hospital I discovered pé the doctor said sign of stroke ni ìgbà yẹn mi ò lè gbọ́ ọwọ́ yẹn dáadáa ọwọ́ yẹn vibrate ẹsẹ̀ yẹn náà vibrate wọ́n ṣe gbà mí sí hospital nìyẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ treatment
àti ti ilé àti ti orthodox àbí whatever gbogbo ẹ̀ aṣàkóbò àdẹ̀dúpẹ́ pé ọlọ́run gbàkóso. ọpẹ́ ní fọ́lọ́run. Because, bí dókítà bá gbìyànjú bọ́lọ́run ò bá fi tí ó bá Àṣẹ sí. déyànjú yẹn ládé. bẹ́ẹ̀ni I thank God. ẹ ṣeun gan sa ẹ ṣeun. lẹ́yìn ìgbà tí àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ tẹ́ borí àwọn ogun tí ó ṣẹlẹ̀ sẹ́yìn bàbá kó tó dín pé ẹ bẹ̀rẹ̀ sí í sọ pé bóyá ẹ fẹ́ jẹ olórí ẹgbẹ́ tí ẹ jẹ yẹn ǹjẹ́ ẹ ní èèyàn kan tó yẹ pé ẹjọ́ ń jà sí post yẹn tó ń dàbí pé ó ń bá yín lérí kó tó dín pé nǹkan náà ṣẹlẹ̀. Kò sí oyè tó bá ti múlẹ̀ ẹ lọ́wọ́ ẹ máa dùn ní. bẹ́ẹ̀ni. Tó bá gbé pé oyè ìyá múlẹ̀ ẹ lọ́wọ́ ìwọ Lábúdé o, it's another thing. You get me? Bọ̀ pé nínú ẹgbẹ́ bí òṣèlú ni ẹ máa jàdù. Èmi àtàwọn èèyàn jàdù. ẹ ṣeun gan. Àjọ jàdù tá a jọ ń ìlérí oríṣiríṣi wà. Débi tó fẹ́ lọ nìyẹn. Ìlérí oríṣiríṣi wà. Ṣùgbọ́n Tolúwa láṣẹ. Tolúwa láṣẹ. Tọ́lọ́run bá wá sọ yìí pé tí wọ́n bá ní gbìyànjú pé mo fẹ́ jẹ nǹkan báyìí. bẹ́ẹ̀ni. Tọ́lọ́run bá ní tí mo fẹ́ fún ẹ̀kọ́ nìyẹn ń kọ́. So àyè Tọ́lọ́run bá fi ẹ́ sí gbà á. bẹ́ẹ̀ni. Àwa ọmọ ẹ̀dá máa ń ṣojú kòkòrò. Gbogbo nǹkan la fẹ́ kó jẹ́ tiwa. bẹ́ẹ̀ni. Bọ̀ Ọlọ́run ní ètò fún gbogbo nǹkan. Èmi dẹ̀ rèé mi ò ń sọ pé kankan dandan. Tọ́lọ́run bá ṣe ni àwọn tó súnmọ́ mi mọ̀. Mi ò ń fagídí ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi wẹ́rẹ́ ló bá mi ṣe ni máa ń sọ. Ọlọ́run máa ń ṣe fún mi wẹ́rẹ́ ni. So àtìgbà ilẹ̀ mi náà ti fáwọn pé mi ò sọ̀rọ̀ olóṣèlú dé mọ́ o. Èmi ọjọ́ yí ẹgbẹ́ mi ò jẹ́. Ẹ̀yin ẹ máa jẹ́ káwa máa fún yín ní ìmọ̀ràn. Kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan. bàbá láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé ǹjẹ́ ṣì ń rántí ìjọ́ tí inú yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ náà lọ́hùn. Ìjọ ọdún mi dùn jù. bẹ́ẹ̀ ni sá. Ìjọ mo di gómìnà ANTP ní Lagos State. Tí mo di gómìnà gbogbo òṣèré Lagos State. Ìkan dùnnú ni. Then ìjọ tí mo kọ́kọ́ dùnnú ní ìgbà tí wọ́n pè mí lóru pé your visa is ready. You can pick your visa on Thursday. Mi ò lọ embassy. Mi ò ní torí pé ìrìn àjò yẹn gan mi ò rò ó. Pé mi ò mú nǹkan kókókó. Àwọn èèyàn máa ń sọ pé èmi ò ń káràmásìkí nǹkan. Wọ́n kàn ní ẹ draw passport mo draw passport. Wọ́n dẹ̀ pè mí pé your visa is ready. Ẹ ṣé o. Kò tó Thursday tán ní ká wá gbà gan mi ò rántí. So mi ò ń di nǹkan mú. Ntọ́lọ́run fẹ́ lọ́lọ́run ń ṣe nínú ayé ni. So ìjọ ìdùnnú ni fún mi. Ìjọ mo dẹ̀ máa gba American visa náà ìjọ ìdùnnú ni. Torí mo ṣá lọ náà ni ẹ ṣá débẹ̀ wọ́n náà ti parí gbogbo òwe yín wọ́n ti kó gbogbo ẹ̀sẹ̀ embassy mo dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ fún wa ìjọ ìdùnnú ni. So àwọn ọjọ́ ìdùnnú pọ̀ ó pọ̀ ju ọjọ́ tá a máa sọ pé inú wa ò dùn nídìí iṣẹ́ yìí. Then ọ̀rọ̀ ayé ups and down ni. bẹ́ẹ̀ni. Tibitire là dálé ayé. So méjèèjì ń bára wọn rìn ní kọ́lọ̀ jẹ́ kí ire kó pọ̀ ju ibi lọ́nà ayé wa. àmì àṣẹ Ọlọ́run. ẹ ṣeun gan sa. bàbá kó tó dín pé a bẹ̀rẹ̀ àwọn nǹkan tí ẹ̀ ń ṣe torí mo fetí gbọ́ àwọn nǹkan kan nígbà tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ wọ́n máa ń pè nǹkan kan ní behind the camera gẹ́gẹ́ bí àgbà eléré orí ìtàgé behind the camera yẹn kí production tó bẹ̀rẹ̀ a máa sọ báyìí la ṣe máa ṣe báyìí la ṣe so that kí nǹkan yẹn tó bá máa perfect but níbi tí mo wà mo gbọ́ àwọn kankan bàbá nípa tí mo sọ lẹ́yìn kámẹ́rà bẹ́ẹ̀ ni sà nípa ọ̀rọ̀ visa yẹn kọ̀kọ̀kọ̀ bàbá kí ni nǹkan tó parapọ̀ nídìí visa yẹn because mo fetí gbọ́ àwọn kan tí mo adẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ bá mi tọ̀ mọ́lẹ̀ torí bẹ́ẹ̀ sọ pé unexpected nìkan yẹn bá wa kí ni nǹkan tó parapọ̀ nípa ọ̀rọ̀ visa yẹn. kò sí nǹkan tó parapọ̀ tọ́lọ́run bá ti ń dára bẹ́ẹ̀ ni kò sẹ́dá kan tó lè dìbò bẹ́ẹ̀ ni Ọlọ́run dára ni torí mo ní mi ò rò mi ò dẹ̀ ní plan pé mo ti ẹ̀ fẹ́ lọ́ọ̀bì kankan ṣùgbọ́n wọ́n kàn déédéé fún mi ní lẹ́tà pé ẹ̀ ń bọ̀ wá gbà ward ní UK à ń bọ̀ wá gbà ward ní UK ó dá mo dẹ̀ fi lẹ́tà àwọn èèyàn lẹ́tà tí mo rí rè o lẹ́tà tí mo rí rè mo rántí àwọn gúrùpù yẹn nígbà yẹn ní UK FINAI Foundation of United Kingdom kìíní kan wọ́n ní mo fẹ́ wá gba award mo dẹ̀ ní award ó dà wọ́n dẹ̀ nígbà náà ṣé fóònù wà wọ́n dẹ̀ pè mí àsọ̀rọ̀
lọ́tún lọ́sì báyìí báyìí ló ṣe rí báyìí báyìí ló ṣe rí báyìí báyìí ló ṣe rí ẹ mú ṣe ní passport mo ní wọ́n send lẹ́tà sí mi mo rí lẹ́tà yẹn pé ẹ wà nú àwọn tẹ́ fẹ́ wá gbà word ní United Kingdom. I was so happy pé ọ̀rẹ́ rí lẹ́tà bẹ́ẹ̀ yẹn inú ẹ̀ bá dùn. bẹ́ẹ̀ni. mo dẹ̀ fi àwọn èèyàn báyìí ni mo rí ṣùgbọ́n nígbà tí mo máa bá wọn tó send lẹ́tà yẹn sọ̀rọ̀ ṣe náà sọ fún mi pé àwọn artist wo lẹ rò pé ẹ lè jọ wá. mo ní artist lè jọ wá gbogbo àwọn tájọ́ ṣeré náà ọ̀rẹ́ ní gbogbo wa. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pick látọ̀hún wọ́n láwọn kan ń fẹ́ bóyá mo lè fèèyàn méjì àbí mẹ́ta sí ni pé àwọn ti send questionnaire síta lọ́hùn káwọn èèyàn pick ṣé questionnaire náà máa ń pè kí ní ẹ̀yà pé àwọn ti send ìwé yẹn síta káwọn èèyàn pick ta ni wọ́n fẹ́ kó wá wọ́n dẹ̀ ti ní 22 members or so of our association ẹyọ ẹnìkan ni mo lè sọ pé ó kọrin ó rìn dáadáa ó ní ṣó yẹ kí n dárúkọ ẹ̀ ṣá ẹni yẹn ló rìn dáadáa obìnrin ni àjókòó celtivate à ń sọ̀rọ̀ ó dẹ̀ kí mi kọjá ẹni ní ṣe bá wà lágbájá rẹ̀ mú nìyẹn ṣé orúkọ ẹ̀ wà ní orúkọ ẹ̀ èmi ò mọ orúkọ tẹ̀ ẹ̀kọ́ wa náà ni àmọ́dé láìkí wúmọ̀ yìí o ẹ jẹ́ bá mi check ẹ̀dẹ́gbà sí orúkọ ẹ̀ mẹ́ka fún orúkọ yẹn sí tí n bá dé UK padà wọ́n á ẹni yẹn nìkan ni mo mọ̀ yìí pé a kì bọ́ gbàtà máa ṣe calculation we are 27 in numbers ta lọ gba award yẹn lọ́dún náà ibẹ̀ yẹn téèyàn bá kí ló máa ń sọ pé màmá yẹn máa ń kówó yẹn kéèyàn má lórí tó ń wú rárá nígbà tá a dé UK yẹn orí ẹ máa wú ní ìwọ tí mo wọ limousine rí bóyá àìmọwọ́ ti pẹ́là nígbà tá a fi ń ya fíìmù mi wọlé mò rí nígbà tá a máa sọ̀kalẹ̀ ní airport wọ́n ti kó gbogbo àwọn ìlú Yorùbá dùndún gángan yáàlú gbogbo ẹ̀ àwọn èèyàn ti wáṣọ òkè airport yẹn ti kún tán ti ń lùlù wọ́n wá lọ gbé limo wá bá a ṣe ń sọ̀kalẹ̀ lórí red carpet mo bú sẹ́kún iṣẹ́ tíátà náà nílé yìí iṣẹ́ tíátà náà rèé gbogbo kíní yẹn ṣá àwọn abẹ̀sí wọnú limo mo rántí àwa tá a jọ lọ Délé Odùlé wà ń bẹ Ọláìyá wà ń bẹ Àǹtàlà níyàn wà ń bẹ Péjú Ògúnmọ́lá wà ń bẹ Yétúndé Wùmí wà ń bẹ Ìyá Àwẹ̀rọ wà ń bẹ àpọ̀ bẹ́ẹ̀ tá a fi pé 27 wọ́n wá to àwọn limo yẹn wọ́n wá ń gbé limo yẹn wá ká máa wọnú ẹ̀ ní bóyá márùn mẹ́fà tí mo kọ́ wọ lóní mú yẹn tá a bẹ̀rẹ̀ báyìí tí mo wọ̀ báyìí omi lé sí mi lójú ni torí mi ò iṣẹ́ tíátà èmi ṣe for passion mo kàn láìkẹ́ ẹ ni mi ò ṣe pé mo fẹ́ fi kọ́lé pé káṣá máa ṣe léyìí káṣá wà òkè so gbogbo abẹ̀rẹ̀ sí wọnú limo mo rántí tí n bá sọ ọ̀rọ̀ yìí àwọn kan á fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ nígbà tá a wọlú limo tí gbogbo wa tó ẹni yẹn bá sọ passport yẹn nù nínú limo ní ò bá bí tó ti jókòó tó ń fẹ́ lá tó ń ṣe oríṣiríṣi bóyá passport já bọ́ lápò ẹni mi ní dárúkọ ń tọ̀ mọ́ rẹ̀ àwọn tá a jọ lọ́mọ rẹ̀ wọ́n mọ̀ ló bá sọ passport nù wọ́n lè ti ní ká kó passport wá nígbà tá a sọ kalẹ̀ ní airport àní kí la fẹ́ kó passport wá fún pé kó bá wa tọ́jú ẹ̀ ló bá sọ passport nù ló bá ní ó ti tán mi ò padà sí Nàìjíríà mọ́ ibi ni màá máa gbé àṣẹ gbogbo yẹ̀yẹ́ yẹn orí èèyàn máa wò kó ṣiṣẹ́ débi èrè torí àṣìṣe débi èrè ni wọ́n wá kó wa láti Rúbí lọ sí bóyá ká lè fi mọ̀lú ni lọ lọrin tó ti ṣe dínà alẹ̀ fún wa ńbẹ̀ bàbá wa dé wà ní trip yẹn Ọlọ́fà náà wà ní trip yẹn àpọ̀ wọ́n wá gbé wa láti bí nímú yẹn wá ń gbé wa lọ wọ́n káwọn onídùndún kó gbogbo ẹ̀kọ́ everybody bàtà máa dé hall yẹn wọ́n ti set bí tá a ti máa jẹun déédé àsìkò tá a máa jẹun náà la débẹ̀ Saheed Balogun wà ní trip yẹn àwọn aṣọ abẹ̀rẹ̀ sí wọlé lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo abẹ̀rẹ̀ sí buffet lóúnjẹ yẹn wọ́n ń ṣá ní ká máa mú pléètì ká máa mú spoon ká máa bọ àwọn kan tó wù wá
inú ẹ̀ á dùn pé ó ń ṣe tíátà. Hmm. That kind of honour. Bàtà jẹun tó ń jọ àkó wa lọ hòtẹ́ẹ̀ wọ́n á fi wá sòtẹ́ẹ̀ wa ẹ rest dáadáa tó bá di láàárọ̀ làwọn máa gbóúnjẹ wá fún yín o. Ìjọ́ kejì láàárọ̀ ẹ mọ̀ á lè sùn ìlú tí gbogbo wa ò dé rí bẹ́ẹ̀ni àti jí òkàkùn ti múra àti wẹ̀ wọ́n ti gbóúnjẹ àárọ̀ dé àti jẹ wọ́n ti gbé wa wọ́n fẹ́ wá gbé wa ṣeré lọ ká lọ ṣe window shopping because awọ́ọ̀dù wa ṣì adébẹ̀ ní Thursday awọ́ọ̀dù wa ṣì di Saturday we enjoy that inú wa dùn kò ní tíátà ni wa for giving us all that kind of honour so ó jẹ́ àsìkò tínú mi tún dùn dáadáa pé mo ń ṣiṣẹ́ tíátà tí mi regret ẹ̀. wow ẹ ṣeun gan bàbá nítorí àkókò ìbéèrè tí máa béèrè òun ló máa jẹ́ ìbéèrè tá a máa fi parí àwọn nǹkan àdúpẹ́ o. yes sir bàbá ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ sí orin fújì láti máa ṣe mo nífẹ̀ẹ́ sí orin fújì láti máa gbọ́ mo máa ń gbọ́ fújì dáadáa mo máa ń gbọ́ fújì dáadáa. bàbá nínú àwọn onífújì yẹn gangan èwo lẹ nífẹ̀ẹ́ sí láti máa tó ẹ pé tẹ bá gbọ́ inú yín á dùn ẹ rò pé orin lẹ́ni yìí nǹkan. gbogbo àwọn tó ń kọrin ọpọlọ nínú onífújì ni mo nífẹ̀ẹ́ sí. ẹ ṣeun gan bàbá. gbogbo àwọn tó ń fọpọlọ kọrin ni mo nífẹ̀ẹ́ sí. ẹ ṣeun bàbá nínú àwọn tó ń kọ fújì èwo lẹ ti bá pàdé tó yẹ pé iṣẹ́ ti jọ pa yín pọ̀ torí a ti fìgbà kan rí àwọn onífújì tí àwọn náà ń ṣe eré orí ìtàgé èwo lẹ ti bá pàdé lẹ́nu iṣẹ́. ṣàṣà ni láwọn tó jẹ́ frontliner tó ń wà wájú bẹ́ẹ̀ni tí n ti bá pàdé ní iṣẹ́ tíátà ẹ wo iye ọdún tèmi náà ti ń ṣe tíátà àtijọ́ bára wa pàdé lórí sẹ́ẹ̀tì lórí nìkan àbí kejì bẹ́ẹ̀ni kódà èmi Pasuma Saheed Òṣùpá àjọṣe onímọ́tò ni bóyá àwọn èèyàn sì lè rántí fíìmù yẹn tí ní Okofala lóko fálà tí Saheed ṣe onífàyàwọ́ bẹ́ẹ̀ni tí Pasuma ṣe custom àjọṣe ni Wàsíù Àyìndé náà K1 the ultimate àjọṣe ìyàwó aláàjì ni lábẹ́kúta ó pọ̀ bẹ́ẹ̀ láwọn onífújì tí a ti jọ pàdé lórí set even bàbá wa King Sunny Adé àdìjọ pàdé lórí set àjọṣe Fọkọbọyọ ni tí n bá ní kí n máa kà ó pọ̀ bẹ́ẹ̀ dáadáa. bàbá níbi Okofala yẹn gangan mo gbọ́ kankan lẹ́yìn ìgbà tí iṣẹ́ yẹn jáde mo dẹ̀ fẹ́ ẹ̀yin lẹ lè bá a tàn mọ́lẹ̀ sí wọ́n sọ pé Okofala ni ìjà King Dr. Saheed Òṣùpá àti Alhaji Wasiu Alabi Pasuma ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ gangan. ṣé wọ́n ń jà ní. nígbà nǹkan tí a gbọ́ nígbà yẹn nìyẹn. àwọn èèyàn máa ń sọ nǹkan tó bá mọ̀ Okofala àtijọ́ ń bára wa ṣeré tí Saheed Òṣùpá àti Pasuma jọ ń ṣẹ̀fẹ̀ tájọ ń ṣoríṣiríṣi tájọ ń ṣẹ̀fẹ̀ gbogbo àjọ wà lóko nínú. gẹ́gẹ́ bí nǹkan tẹ̀ sọ pé gbogbo ìgbà tí wọ́n sọ pé wọ́n jà wọn ọjà. kò sí nǹkan tó ń jẹ́jà ìjà wà lájọ wà lórí set kò sí jáṣẹ́ rí kì í ṣe pé wọ́n ń jà kọ́bẹ̀ lè dùn ni bàbá wa Barrister ti sọ́kọ́ tó kú kọ́ lọ́n fọ̀rùn kẹ́ wọn wọ́n ní orogún òwò ni kì í ṣe pé àwọn ń jà eléyìí ṣe kí tèmi lè dùn tọ̀hún ṣe kí tèmi lè dùn ni kì í ṣe pé jà wà láàrin wọn tí wọ́n gbàyàwó ara wọn tó le jù nìyẹn pé bóyá gbàyàwó kan tí mo fẹ́ rí obìnrin pọ̀ ju kẹ́nìkan máa lẹ́nìkan gbàyàwó òun kí ló fẹ́ fà wá jà wọn pe Pasuma lélẹ́rẹ́ kí wọ́n á ní wọ́n dáwọ́ padà Saheed náà wá lọ pè àbí bẹ́ẹ̀ni kí ló fẹ́ fà jà wọ́n ń ṣeré ṣùgbọ́n àwọn fans ló máa ń dá wàhálà lẹ̀ àwọn fans wọ́n á yín sí kó lè dìjà kán lè rò pé eléyìí ni mo nífẹ̀ẹ́ sí tọ̀hún ni mo nífẹ̀ẹ́ sí irọ́ ni gbogbo ẹ̀ kọ́bẹ̀ lè dùn ni kò síjà láàrin Pasuma kò síjà láàrin Òṣùpá ẹ ti gẹ̀tẹ̀. bẹ́ẹ̀ni sir. mo ń gbọ́ yín o. ẹ ṣeun gan bàbá. kò síjà láàrin àwọn méjèèjì o àwọn méjèèjì lèmi dẹ̀ ti pèsè rírí bẹ́ẹ̀ ni. ẹ ti pa àwọn méjèèjì. Pasuma ti play for me more than 3 times. lẹ́kọ̀ọ́ yìí náà ni. mo ti pòṣùpá mo ti pé K1 so mo nífẹ̀ẹ́ gbogbo onífújì lèmi nífẹ̀ẹ́ o torí pé orin tèmi máa ń gbọ́ tó máa ń múnú mi dùn ni lẹ́yìn jùjú fújì ni mo tó máa ń gbọ́ dáadáa. ẹ ṣeun gan sir ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí gbogbo àwọn nǹkan tí ẹ ti bá wa sọ
ǹjẹ́ ẹ ní nǹkan tó yẹ pé ó máa wù yín tó yẹ pé ẹ̀kọ́ máa fi hàn pé àwọn olólùfẹ́ mi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílé tó yẹ pé ẹ lè fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yàtọ̀ sí àwọn nǹkan tí à ń sọ látẹ̀kan. Kò sí ohun tá a lè fi kọ́ra wa lẹ́kọ̀ọ́, iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ìmọ̀ àti ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ni. Torí pé tó bá jókòó ti fíìmù kan láàrin 30 ìṣẹ́jú tó bá rẹ́kọ̀ọ́ kọ́ mbẹ̀ ìwòkuwò ló wò. Bẹ́ẹ̀ni. O waste time ara ẹni. Gbogbo àṣe skit àṣegbá àṣàwo ìmọ̀ ni à ń wá mbẹ̀, ẹ̀kọ́ là ń wá nínú ọ̀rọ̀ sísọ, ẹ̀kọ́ wà mbẹ̀. Tèmi á sọ fáwọn èèyàn wa ni pé má kọjá ààyè ẹ lásìkò yìí, máa ṣe jẹ́jẹ́ gẹ́gẹ́ bí ọmọ bíbí ọmọ olú ìwà bí tó jẹ́ ọmọlúàbí. Jẹ́ ká máa níbikíbi tá a bá wà lórílẹ̀ yìí ni lókè òkun ni ní gbogbo bí a bá wà, ẹ jẹ́ ká máa hùwà gẹ́gẹ́ bí ọmọlúàbí. Ẹ má jẹ́ ká yọ ọmọlúàbí yẹn kúrò, ọmọ olú ìwà bí yẹn ẹ má jẹ́ ká yọ kúrò nínú àwọn ohun tá a bá ń ṣe. Tá a bá dẹ̀ ti súnmọ́ Ọlọ́run gbogbo ohun tá a bá ń ṣe àsìkò kan lè lọ jáì. Mo sọ lẹ́ẹ̀kan mo ní ups and down lọ́rọ̀ ilé ayé, tibitire ilé ayé, ó lè lọ jáì lásìkò kan. Ọlọ́run fi kìlọ̀ nǹkan kan ni àbí kọ́lọ́run fi mú ẹ̀wọ̀ gangan pamọ́, kọ́lọ́run fi tọ́jú ẹ torí ibi. Bíbélì náà máa ń sọ pé a mú kinní kan pamọ́ torí kinní kan. Mi ì fẹ́ go deep into that. Ẹ ti understand? So tá a bá mọ ohun tá à ń ṣe, tá a dẹ̀ gbájúmọ́ ṣẹ́ tí Ọlọ́run gbélé wa lọ́wọ́, wàláhì gbogbo nǹkan ìrọ̀rùn ló máa jẹ́ fún wa. Ẹ ṣeun gan sa. Ẹ̀kọ́ kan nìyẹn. Ẹ ṣeun gan sa. ìwọ tó bá mọ̀ pé ò tí ì subscribe sórí Freeride News TV lọ subscribe. A máa mú àwọn ètò fún yín, ètò tẹ́ ẹ máa gbádùn, tẹ́ ẹ máa gbọ́ ìrírí ayé látẹnu àwọn èèyàn tó ṣẹlẹ̀ sí, àwọn ọ̀rọ̀ kàǹbàkàǹbà, àwọn ìtàn, àwọn ìrírí ayé tó jẹ́ wípé ẹ wò pé ṣé irú eléyìí ṣì ń ṣẹlẹ̀ nínú ayé táwọn èèyàn ti là kọjá tọ́lọ́run ò sì gbẹ̀mí wọn. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share, kẹ́ ẹ bá mi subscribe sórí Freeride TV News kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ó dàbọ̀, ó dìgbà kan náà, ire o.